aṣọ ilẹ̀ wa ló yẹ ká máa wọ̀ tẹ́nitẹ́ni. Ìjọba ilẹ̀ wa ló yẹ ká máa ṣe tẹ́nitẹ́ni. Nítorí wípé bí a bá fọwọ́ ẹrú ó pẹ́ títí. Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi. Èmi náà ni ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Akínrìnmádé Deborah Adéfúnkẹ́, ọmọọba ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní Ìpẹ̀tù Ìjẹ̀ṣà. Ohun tí mo ní fún wa ní orí ètò yìí ni àṣà àti ìṣe wa ní ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ọmọ ilẹ̀ káàárọ̀ òjíire. Ẹ máa bá mi ká lọ ní orí ètò yìí, ìpàdé wa bí oyin. Ẹrú ọlọ́